the world. Tẹ́ bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀. Ẹ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ní kẹ́ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ní kẹ́ follow. Dádì ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ní kẹ́ follow. Kaya o Kaya o. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. Ẹ̀lẹ́mbẹ̀ wo orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìwé ọmọ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ Heritage Travel and Tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya rédíò gbádùn ẹ̀yin àgbọ̀n wa àbúrò wa ẹ̀yin ọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín ẹ̀dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n á tún máa bá àyànnà náà ní kọ̀ọ̀kan àmọ́ fún yín ní soccer tips àmọ́ fún yín ní scores àdèmọ́ fún yín láwọn tó yẹ pé ẹ tó bá ń jẹ́ fans àlèmọ́ rí nǹkan tó gbádùn láti mọ tẹ̀lé wa. owó tẹ̀ fi ra dátà ò ní wọ̀nyí o owó tẹ̀ fi wọ́ ọ̀dẹ̀ ní fọ́ o àwọn náà mọ̀ wá fún yín o ẹ mọ fọ́lọ̀ wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmú wa ẹ̀yin náà láàmú bá o. Alhaji Ahmed Lukman Kaya lórúkọ tèmi. Kaya TV radio ìkẹmà. Ṣàtìgbọ́ nípàdé ìpín ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ò gbọ́ ṣàtìgbọ́. The Queen United Ventures ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ò gbọ́ ṣàtìgbọ́. Ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò ríra nínú. United Ventures àti gbọ́. The Queen United Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé. onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn. bíi Toyota Camry, Toyota Corolla, Honda, Venza, Sienna, Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò. ilé-iṣẹ́ The Queen United Ventures wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà. tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ. àǹfààní tún wà fún wa láti gbé Uber ní ilé-iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára. a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá. bákan náà ilé-iṣẹ́ The Queen United Ventures tún ta gold lónìí rọ̀rùn. 18 karat kò dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́. aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà. fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyond Mind Auto Car opposite Excellent Hotel ọgbà àgùdà Lagos. àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ kàn sí ilé-iṣẹ́ wọn tó wà ní Kaya TV radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana. tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513. ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ ẹ kàn sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com. The Queen United Ventures ilé iṣẹ́. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ilé iṣẹ́ kan tó fi ní lọ́kàn balẹ̀? iléeṣẹ́ Spring Baking and Spring Packaging tí wọ́n ń ṣe búrẹ́dì tìgbàlódé oríṣiríṣi onírúurú búrẹ́dì tẹ́ ẹ bá fẹ́ ó wà nílé iṣẹ́ wọn bíi butter bread, wheat bread, coconut bread, sweet bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe alágbàtà wọn tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí iléeṣẹ́ Spring Baking. bákan náà ni wọ́n tún ní machine tí wọ́n fi ń ṣe oríṣiríṣi nylon bíi souvenir nylon, polybag nylon, packaging nylon, ice block nylon, pure water nylon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Spring pure water náà ò gbẹ̀yìn bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n bá yín produce bottle water lónìrànràn yálà ẹ fẹ́ ṣe alágbàtà ni tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí olú iléeṣẹ́ wọn tí ó wà ní Samapun Light Industrial Area opposite International Community Secondary School Medina ní ìlú Ghana. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí +233 240 303 466 +233 240 303 466 tàbí kẹ́ ẹ pè sórí +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Spring Baking and Spring Packaging. We are under the government. Start that company.
tí àwọn ìjọba Ghana sì fi wọ́n kò tẹ̀lé, so we are registered, so we are standard, so any kind of printing job tó bá lè gbé wá between one colour to 4 colour, so I guarantee ọba máa printing and you give them the best quality job. Your name. Ahahaha! Ìgbà ọ̀tún ti dé ní ilẹ̀ adúláwọ̀. Ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà, jàlábíà, bag, bàtà, lára túntà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ. Ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá. Ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV Radio ní ìlú Ghana. Bone Sheikh ni aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt. Iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín ní ìlú Ghana. Wholesale ni wọ́n máa ń kó wá, wholesale náà la máa tà fún yín. Láti bá wa dòwò pọ̀, ẹ send àwọn nọ́mbà yín, a máa add yín sórí group nọ́mbà Egypt. Ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́. Yálà aṣọ ni, bàtà ni, báàgì ni, tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn. Ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání. Ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV Kaya Radio tí wọ́n wà ní Alajo, Accra, Ghana. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè Bone Sheikh ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbí kẹ́ ẹ pè Kaya TV Studio Line sórí +2335 0193 2736 +2335 0193 2736 àbí kẹ́ ẹ pàfà Ṣàfihàn sórí +2335 9602 1513 +2335 9602 1513 Ajia Kaya +2335 9528 2533 +2335 9528 2533. Adúláwọ̀ ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà, jàlábíà, bag, bàtà, lára túntà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ. Ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá. Ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV Radio ní ìlú Ghana. Bone Sheikh ni aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt. Iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín ní ìlú Ghana. Wholesale ni wọ́n máa ń kó wá, wholesale náà la máa tà fún yín. Láti bá wa dòwò pọ̀, ẹ send àwọn nọ́mbà yín, a máa add yín sórí group nọ́mbà Egypt. Ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́. Yálà aṣọ ni, bàtà ni, báàgì ni, tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn. Ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání. Ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV Kaya Radio tí wọ́n wà ní Alajo, Accra, Ghana. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè Bone Sheikh ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbí kẹ́ ẹ pè Kaya TV Studio Line sórí plus. Ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà, jàlábíà, bag, bàtà, lára túntà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ. Ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá. Ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV Radio ní ìlú Ghana. Bone Sheikh ni aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt. Iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín ní ìlú Ghana. Wholesale ni wọ́n máa ń kó wá, wholesale náà la máa tà fún yín. Láti bá wa dòwò pọ̀, ẹ send àwọn nọ́mbà yín, a máa add yín sórí group nọ́mbà Egypt. Ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́. Bàbá jọ̀wọ́ gbọ́ pẹ́ mi o, torí mi jọmọ tó mòrè, ẹni tó dá. Ẹ káàsán, ẹ kú rọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ ta mi gbogbo tí ẹ ti ń gbọ́ mi pátápátá. Ìbàrẹ̀ lọ́wọ́ àkọ́dá aṣẹ̀dá ayé, ìbà Elédùmarè ọba Tẹniọlá. Ọba tó ti ń bẹ kí bẹ̀bẹ̀ tó máa bẹ, ọba tí ó tún máa bẹ nígbà tí bẹ̀bẹ̀ ò ní sí mọ́. Àwọn afọpẹ́ fẹ́ Elédùmarè ọba àjíkẹ́ àjíkẹ́, ọba tó ń sọ gbogbo nínú ohun gbogbo. Ẹ mú fẹ́ kẹ́ mọ̀ yìí kórúkọ mi ò yí padà, orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akinloye. Yìí kò yẹ sọ ọmọ asọ̀tún sósì mọ́ bàbí kan jẹ́. Ó kú fún mi, èmi lẹ́yìn òṣèlú Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó fún wa lọ́jọ́ òní. A lọ látàárọ̀, a tún padà bọ̀ láyọ̀ àtàláfíà. Àánú la rí gbà nítorí pé ibi àgbà kọjá iná ibi tí àgbà kọjá bẹ̀ làwọn kan náà gbà kọjá tó sì ṣe wípé wọ́n dágbére fáyé. Àwa ṣe kí ni aráàánú gbà, agbábẹ̀ kọjá láyọ̀ àtàláfíà. Bẹ́ẹ̀ kò séwu kan tó wu wá, orí ọ̀fẹ́ ńlá òun náà la rí. Mú kí wàá kú ọjọ́ ajé, ọjọ́ tó yàtọ̀ nínú gbogbo ọjọ́ pátápátá lọ́jọ́ ìní jẹ́. Ilé-iṣẹ́
Kaya Radio ni ẹ ti ń gbọ́ mi báyìí. Alájọ Kaneshi Trotro Station last bus stop Accra, Ghana ibẹ̀ ní kíni o. Ibẹ̀ la fìdí kalẹ̀ sí. Àkàwé òkú fún mi, mo dúpẹ́. Ọ̀wọ́n ni ọmọ Ṣẹ́girajẹ́ ìwòrìwọ́ ọmọ Làpọ́là sọ̀rọ̀. Ayé mi ni ọ́. Ajẹ́jọ́ fílẹ̀ mi ṣe bùgbé fi ọ̀dẹ̀dẹ̀ mi ṣe bí ajé dẹ̀dó sí. Jẹ́ ní ẹ lọ́wọ́ mọ́ jẹ́ ní ẹ lọ́rùn jẹ́ kí n rí ẹ mú ṣohun rere bíi tàwọn ẹlẹ́gbẹ́ mi. A kú ọjọ́ òní o, ajá gbè wá láṣẹ Elédùmarè ọba akọ́dá àṣẹ̀dáyé. Bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ kú iṣẹ́ lénìí, ẹ kú àtàárọ̀. Ti tún bẹ̀rẹ̀ bá ṣe máa ń bẹ̀rẹ̀ náà lélẹ́yìí. Ó yẹ mú gègé mú tákàdá yín. Ẹ wá àpótí kékeré kẹrọra fìdí kalẹ̀ sí ẹjẹ́ àjọ bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kájọ ṣe bá ṣe máa ń ṣe kó bà lè jọra wọn. Àyànmọ́ kádàrú papọ̀. Ìṣòro mi ni èèyàn fàyọ̀ jẹ́. Ìfẹ́ fàdíyẹ ò máa dénú o. Bẹ́ẹ̀ ni jàre ìfẹ́ tá a fàdíyẹ ò dénú bíi ká sìn. Tá a bá sìn dáadáa tó bá dàgbà tó bá dé stéèjì kan. Àwọn á ní adìẹ yìí ti tó jẹ. Wàláì wọ́n á mú pa jẹ náà ni. Ẹ̀kọ́ ọjọ́ mi, jíjẹ mímu ìwọ ló ń pèsè fún mi. Orí ọ̀fẹ́ ńlá la rí gbà. Ẹjọ́ wẹ́wẹ́. Àánú tá a rí gbà. Ọgbọ́n orí kọ́. Wàláì orí ọ̀fẹ́ ńlá kan ni. Àánú ni. Àní àyànmọ́ kádàrá ò má ṣòro. Jésù gbé mi ró. Ó fún mi níyè ayérayé. Ó sọ mí dọ́mọ ìgbàlà o. Ara ẹ̀ bá mi yọ. Ọlọ́run ọ̀run. Jésù gbé mi ró. Bàbá àwọn ẹni tí ò lẹ́nìkan. Alágbára lọ́run. Kábíyèsí àtòbí jù ọlọ́run. Aládé orí mi. Kò ṣe ọlọ́run. I am a blessed child. I am a blessed child. A ti wà lábá lọ́jọ́ ajé báyìí. I am a blessed child. Ẹ ti mọ bá a ṣe ń ṣe. Ó yá. Lágbára o, Ẹ̀yin tèmi ẹ súnmọ́ bí. apá ayé kan kò lè kà. Bẹ́ẹ̀ ni jàre. Jésù mi ló ṣílẹ̀kùn ayọ̀. Alágbára ayé kò lè tì o. Ọba tó gbọ́n ju ayé lọ ni. Ìjìnlẹ̀ tó ju ìmùlẹ̀ lọ. Mo kàn sára sí Ọlọ́run ayọ̀. Ìmọ̀lẹ̀ tó borí òkùnkùn. Elédùmarè ìwọ nìkan lọ́ba. Jésù ló yẹ mí o. Ó fún mi ní ayérayé. Ó sọ mí ọmọ ìgbà. Àyà kọ́dà ayé Ọlọ́run. Alágbára lọ́run. Kábíyèsí àtòbí ju bàbá mi. Pápájọ ìgbẹ́ òsì. iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbédè o iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé BC Express ló lè ṣe é torí pé ọ̀gá ni wọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ alárùbáríkà BC Express BC Express BC Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún ń kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni Amẹ́ríkà ni Japan ni China ni kódà kíbikíbi tẹ́ bá wà tẹ́ bá fẹ́ kọjá wọlé BC Express ní kẹ́ súnmọ́ inú Kasua ni ẹ̀yin tẹ́ bá fẹ́ kó ọjà jáde ẹ̀yin tẹ́ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan by air ni àbí by road BC Express ní kẹ́ súnmọ́ nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ó náà ní +233 244 780 330 Express ló lè ṣe é òní kẹ́ súnmọ́. Àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́rìn ká sọ pa àrẹ́rìn iléeṣẹ́ tó yanrantí tó lálùbáríkà tó ṣe é súnmọ́ iléeṣẹ́ tó ṣe é bá dòwò pọ̀ BC Express ní kẹ́ ẹ súnmọ́ láti inú Kasua. Ẹ kú ilé padà bọ̀. Ìpolówó tẹ ẹ gbọ́ tán yìí wá látọ̀dọ̀ BC Express.
travelling and tour òní wọ́n ń dí pẹ̀lú. àmì ìbàdàn ọba tó. bóyá ẹ fẹ́ gbé ẹ ti rajà ni tàbí ẹ fẹ́ rajà nílùú kan sí ìlú kan ẹ fẹ́ send ọjà yín all over the country ni wọ́n ń dí pẹ̀lú. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yẹn ẹ ṣe kí ni ẹ pe nọ́mbà wọn tẹ́ ẹ bá wá gbìyànjú tó ṣe wípé ẹ tètè rí nọ́mbà wọn pè ẹ lè kàn sí iléeṣẹ́ Káyọ̀ rédíò TV ẹ lọ́wọ́ kan la máa jẹ yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè wá sí iléeṣẹ́ wa náà ni +233 260 +233 260 878 860. ẹ kàn sí iléeṣẹ́ Káyọ̀ rédíò kẹ́ ẹ bá lè jẹ gbádùn wa. ọlọ́run tó dẹ̀bí mi ò kò ṣe ọlọ́pàá òye. alágbára lọ́wọ́ kò ṣe ọlọ́pàá. wọ́n bí mi o. àní wọ́n bí mi o. ọlọ́run ọ̀run wa olóore kábíyèsí ọlọ́run kò ṣe wọ́n bí mi o. mo ń rọwọ́ yín jàre. aráyé bí mi. Thank you very much. I really appreciate it. bàbá ló ṣe mí lóore orí tí kò láfiwé. ṣé wọn lọ́rùn lórí àyọ̀ṣe ó tún wá fún mi lọ́rùn sọ bàbá ò ṣe Elédùmarè mo dúpẹ́ oore ọ̀fẹ́ òun àánú mi létí mi. tó bá jáde nílé tó orílẹ̀ wọ̀ àánú ńlá ni. ọ̀pọ̀ ló jáde nílé tó ṣe wípé wọn rí lédè sí. ọ̀pọ̀ ló sì tún wà nínú ilé tó ṣe wípé inú ilé tí wọ́n wà gangan òun náà ni mọ́tò ti wá yà bá wa. àwárò orí ọ̀fẹ́ gbà ní tiwa èmi pẹ̀lú ẹ̀ àánú kan nìyẹn tá a rí gbà. ó ń tajà ó ń rajà ó ń lọ ó ń bọ̀ àánú ńlá ni. ó lọ síbi iṣẹ́ látàárọ̀ tún rí lé padà bọ̀ sí àánú ńlá kan nìyẹn o. wá ṣe nínú ayé mi. ó ní wípé ẹ̀dá tó bá mọnú rò á ṣe kí ni àmọ̀pẹ́dú. àwa ti bẹ̀rẹ̀ o bá a ṣe mọ́ bẹ̀rẹ̀ ni àwa ti ràánú gbà ní iléeṣẹ́ Káyọ̀ rédíò ní la fi ń ṣe kí ni la fi mọ́pẹ́ wá lójoojúmọ́. ló ń bí wọn nínú bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó ṣe o a kò lè mọ̀ ṣe bàbá kí a mọ̀ lè ṣiṣẹ́ bàbá. a kò lè mọ̀ ṣe bàbá kí a mọ̀ lè ṣiṣẹ́ bàbá. ó dá mi lójú mo mọ Jésù tí mo ní bí mo ti gbàdúrà tí mo sì ń tẹ̀lé mímí kan ò lè mímí ẹ̀rù kan ò lè bà mí àyà kan ò lè fò mí kò jẹ́ rírẹ́ Jésù pé ó wà ká ń pè fún máa èmi yàtọ̀ ó ṣe jàre àbúrò mi tó gbayì. olúwa ṣe nínú. Dorcas mo ti rí ẹ jàre. báwo ni Nàìjíríà báwo gbogbo bẹ̀ yẹn. a kú ọjọ́ ajé lágbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dà ṣẹ̀dá àràjẹ jẹun bẹ́ẹ̀ á kéré oko délé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. ó ṣe jàre àbúrò. Thank you very much darling. lójú ọ̀tá ó ṣe wo. mo sọ wípé kámúrá gbàtàràgbà kámúrá gbàtàràgbà kó bá lè jọra wọn òun la fi sọ wípé báwo ló ṣe rí lábala ọ̀dọ̀ ẹ báwo lọjà ṣe rí sójú òsì ẹ̀ disturb yín lónìí rárá. ìwọ ló gbé mi lékè lójú ọ̀tá ṣe bí. ọ̀gá àtọmọṣẹ́ kan ló lọ síbi iṣẹ́ láàárọ̀ yìí o. ìwọ ló gbé mi lékè. gẹ́rẹ́ tí wọ́n débi iṣẹ́ tán lọ̀gá bá ní aláwẹ̀ jọ lọ gbé fáìlì ẹ wá. fáìlì pírójẹ́tì tá à ń ṣe yẹn ó yá lọ gbé wá mo gbọ́dọ̀ sáyẹn. wọ́n fẹ́ kí n tẹ́ bá sílẹ̀ tẹ́mi máa ń pọ̀ bẹ́ẹ̀ kí. ìrẹ́ Màríà láti lẹ́yìn tí ó jẹ́ jẹ́. ọmọ kù títí ló gbà mí o. ló bá lókè ọ̀gá mo ti gbọ́ respect fún bàbá àgbà.
jẹ́rẹ́ ò lọ gbé fáìlì fún wọn àmọ́ kó tó di wípé ó gbé fáìlì sọ́dọ̀ ọ̀gá ẹ̀ ńkọ́ kí ni nǹkan tó ṣe ó ti mú fáìlì yẹn ó ti exchange ẹ̀ ibi tó yẹ kọ́gá sáìn gangan ó ti dọ́gbọ́n yọ ọ́ pamọ́ ọ̀gá wa ń béèrè wípé èmi pẹ̀lú ẹ̀ lájọ gba fáìlì yìí lájọ ń ṣe project yìí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú project yìí ó yẹ kí wọ́n ti sáìn ẹ̀ gan tipẹ́tipẹ́ ó ní bẹ́ẹ̀ ni ọ̀gá àmọ́ ó yà wọ́n lẹ́nu wípé péèjì kan ó dàbí bóyá lélẹ̀ gbàgbé ẹ̀ sí ọ̀gá ní rárá mo mọ nǹkan tí mò ń ṣe àjọ check fáìlì yìí a sì rí wípé yes ó wà completed kí wá ló ṣe é lónìí tó ṣe wípé kò complete mọ́ lọ́wọ́ gbàmù ni kò gbé wá. fayọ̀ mo dúpẹ́ oore. ó ní ọ̀gá ó ló tojú sẹ́mi náà ó ní àmọ́ ẹ jẹ́ kí n tún lọ wá dáadáa ná a lè sọ bóyá inú mọ́tò ló jábọ́ sí tàbí bì kan. ọ̀gá ló gbọ́dọ̀ rí péèjì yẹn gangan nítorí wípé ó wà very important gan o tètè kó lọ mú wá. ó ṣe o Jésù mi ìwọ ni kò jẹ́ kí. ó ti ṣe photocopy péèjì yìí ó ti ṣe pamọ́ ó ti ní i lọ́wọ́ ó wá mú ó gbé yòókù ó gbé lọ síbẹ̀ ó gbé lọ sọ́dọ̀ ọ̀gá ẹ̀ bó ṣe dọ́dọ̀ ọ̀gá ẹ̀ ó ní ọ̀gá sà ó dàbí pé nígbà tẹ́ ń try láti mú òun náà ló jábọ́lẹ̀ ló bá ní àwọn náà kò sí problem thank God wípé o ṣe ọ̀sáàsì ẹ̀ ti rí because project yìí wà very important gan ọ̀nà bẹ́ẹ̀ èmi náà mọ̀ bẹ́ẹ̀ ọ̀gá nítorí wípé ó yẹ kí wọ́n ti sign project yìí ó sì yẹ ká ti submit ẹ̀ tipẹ́tipẹ́ ọ̀gá sign project yẹn nígbà tó gà sign ọ̀gá wa gbé fún wípé ó yá tètè gbé project yìí kó o tètè gbé lọ síbi tó yẹ kó o gbé lọ sí company yẹn kó o lọ submit ẹ̀ fún kán lè tètè ṣe kíni kán lè tètè approve ẹ̀. Ọlọ́run Sáàmù Òjó bàbá ọ̀tọ́rìtì. Wọ́n gbé project náà wọ́n gbé lọ àmọ́ ìgbà tí wọ́n ń gbé lọ ẹ mọ́ gbàgbé wípé project yìí ìgbà tó ń gbé lọ pépà ẹyọ kan jábọ́ ní sáìdì ibi tó ti yẹ kó gà sáìn gangan. Ọlọ́run tèmi tọ́pẹ́ ni Olúwa ṣe wọn. ó wá mú ó fọwọ́ sí i fúnra rẹ̀ òun náà sáìn ó ti ṣe photocopy ẹ̀ ó wá mú ó yọ ibi tí ọ̀gá sáyìn ó yọ kúrò níbẹ̀ ó wá fi títí ẹ̀ sí. wọ́n award project yẹn àmọ́ nígbà tí wọ́n award project yẹn tán orúkọ ẹ̀ ò ní wọ́n fi ṣe project yẹn that means wípé òun ló ní project yẹn òun ni ó sign project yẹn fún. ọ̀gá wa ń wà wọ́n dà wípé kí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan tó yẹ kóun ṣe lórí project yìí pátá lòun ṣe kí ló dé tó ṣe pé wọ́n award project yìí fún company àwọn. ó ní ọ̀gá ó ní kò sí ẹ̀yẹ́ mi gan náà bó ṣe bọ́rọ̀ yẹn ṣe jẹ́ ó ní torí wípé a ṣiṣẹ́ gan lórí project yìí kò yẹ kó má ṣe wípé ẹ̀yin ni wọ́n award ẹ̀ fún kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ ọ̀gá ní má wọ̀rí máa ṣèwádìí mo fẹ́ mẹni tí wọ́n award project yẹn gangan fún. ó ní ọ̀gá ẹ jẹ́ ká mọ́kàn kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé nígbà tásìkò ti wá bá tó Ọlọ́run máa ṣe tiwa fún wa. Ìfẹ́ tó so wá ní tirẹ̀ yóò ṣe wá ní tirẹ̀. ó hàwọ́dù project yẹn tán ọ̀gá bá mú lọ̀gá bá ní ọ̀dà kò sí búburú kò ṣàìṣe ọ̀gá bá gba ibi project yẹn ó ní ìskelewu kan bẹ̀ ẹ mọ̀ yìí pé gbogbo àwọn ọ̀gá yẹn bá wọn lówó yẹn wọn lè ṣe kán má ní girlfriend níbi company kankan. nígbà tó di ọjọ́ yìí lọ̀gá bá gbé mọ́tò ẹ̀ kò dágbére fún un wípé òun sì ẹ̀ máa ya company táwọn submit project yẹn fún kò sọ nǹkan kan fún kò fún lára ló bá mu ló bá pe lady yẹn aláwẹ̀ wá ń bí kí ni tó ń ṣẹlẹ̀ pẹ̀lú company yìí mo submit project sí company yìí wọ́n approve ẹ̀ fún mi ọ̀tọ̀ ní company tí wọ́n approve ẹ̀ fún kí ló ṣẹlẹ̀ gan kí ló dé. ó wá ní ó yà mí lẹ́nu nítorí wípé ẹni tó gbé wá gangan mo monitor project yẹn sá bẹ́ẹ̀ project yìí èmi assure pé company yín ló ní project yẹn nítorí pé ẹni tó mú wá orúkọ ẹ̀ náà wà lórí project yìí báwo ló ṣe wá jẹ́ wá ṣe wípé kò ṣe ẹ̀yin
definitely nǹkan kan ń ṣẹlẹ̀ ní ọ̀gá. ọba tó lẹ́mí mi. nílédè yìí bá sọ̀rọ̀ fún ọ̀gá ṣẹ̀ṣẹ̀ tó wá mọ̀ wípé nǹkan kan ń lọ lábẹ́nú tó yẹ kó hùn mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nínú kọ́ńpìnì o. ẹ̀rù jẹ̀jẹ̀ létí. láláwé ló bá débi iṣẹ́ padà lọ́jọ́ kejì. lẹ́ẹ̀dì jáde láàgì. ó ní ta ló ń jẹ́ orúkọ báyìí. ó ní iṣẹ́ mọ̀ wípé àwa tá à ń jẹ́ orúkọ bẹ́ẹ̀ yẹn á pọ̀ gan. ó ní bọ̀ èmi àti ẹ lájọ mọ̀ nípa pírójẹ́tì yìí. kí ló ṣẹlẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ pẹ̀lú pírójẹ́tì yìí. aláwé òun ò mọ̀ wípé ọ̀gá ti fíìsì kámẹ́rà sínú ọ́fíìsì gbogbo bó ṣe exchange project yẹn fáìlì yẹn bó ṣe exchange ẹ̀ gbogbo ẹ̀ pátá òun náà lọ̀gá rí pátápátá. gbogbo bó ṣe rọra yọ péjì ẹ̀ níbi tọ́gà sáìn gbogbo ẹ̀ pátá òun lọ̀gá rí. ọ̀gá bá ní dá ló bá yọrí sísítẹ̀mù ẹ̀ nígbà tó yọrí sísítẹ̀mù wò ó rí gbogbo ẹ̀ pátápátá ọ̀gá pretend nígbà tí ò mọ kankan ó ná ké jẹ́ káwọn máa bá ṣe lọ. nígbà tó di ọjọ́ kẹrin láàárọ̀ kùtùkùtù lọ̀gá bá dé pẹ̀lú àwọn ọlọ́pàá àrùn gbogbo wọn ń gbọ̀n wípé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ ti mọ àwọn àgbà ní wípé òòṣà fura bíbélì tí wọ́n bá ṣe rere ara kì í yá o. ó ń wọ̀ tún fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ó ń wò sí ó kálukú wọnú ọ́fíìsì ẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. ọlọ́run àgbáyé. ẹni tí ó submit project ń submit project ẹni tó máa sáyìn ó ń sáyìn ẹni tó máa ṣe tó ó kálukú bísí pẹ̀lú iṣẹ́ nínú company yẹn. bẹ́ẹ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ lọ̀gá bá ní ẹ̀yin ọ́fíìsà ó yẹ ìjókòó ló bá jókòó ló wá pé ọ̀nkú tó ṣe wípé wọ́n jọ lọ sọ ó rán wípé kó lọ submit project yẹn fún. from my spirit to my soul. bó ṣe pè dé ó ní jọ̀dá kan wá wo kinní yìí ná nítorí wípé kò clear sí mi dáadáa lójú system bí mo ṣe gbé laptop mi sílẹ̀ nísìn tí mò ń wò ó kinní yìí ó strange sí mi sọ́mà mo fẹ́ kó o ṣe wá try kó wá check ẹ̀ bóyá ó máa clear sí ẹ lọ́dọ̀ títì ẹ̀. ó débẹ̀ lóòótọ́ ó bẹ̀rẹ̀ sí ní check ẹ̀ ó check ó rí gbogbo cctv yẹn gbogbo bí cctv ṣe record gbogbo ẹ̀ ó rí gbogbo ẹ̀ pátá ó kọ́kọ́ múdi lọlẹ̀ ibẹ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé ọ̀gá ẹ̀jọ̀ ẹ ṣe mí jẹ́jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé lóòótọ́ company yín òun ni wọ́n award project fún àmọ́ kóhun tó débẹ̀ òun ti exchange àwọn ìwé yìí lóòótọ́ òun fẹ́ kó jẹ́ wípé orúkọ òun ni nítorí wípé owó tẹ̀ ń fóun kò tóun àtẹ̀bí òun náà sálárì tẹ̀sẹ̀ ń fóun lélẹ́yìí ìgbà tóun bá gbà lóṣù òun ti fi san gbèsè tán ṣé wá rí wípé òun gbọ́dọ̀ dọ̀gbọ́n sí ọ̀rọ̀ ayé ara òun ìdí nìyí tó jẹ́ kóun ṣe nǹkan tóun ṣe kọ́gà forí jìn òun. ọ̀gá nídà ẹ̀yin ọ́fíìsà ó yẹ dákun ẹ bá mi gbé ẹ palẹ̀ mọ́. lady tó ń fún un ní information ní company tí a lọ submit project fún ló wá gbé fáìlì yẹn ló wá gbé wá ó gbé wá bá ó ní chief ẹ̀yin ẹ wo fáìlì tí mo sọ kẹ́ ẹ lè mọ̀ wípé mo monitor ṣe company yẹn dáadáa. ọlọ́run àgbáyé. àwọn ní ọmọ aṣẹ́girajẹ́ ìwòrìwọ́ ọmọ àlàpólà sọ̀rọ̀ ajá àfilé wa ṣe bùgbé láṣẹlẹ́dùnmarè ọba kọ́dà ṣẹ̀dáyé. ẹ̀yin tèmi ká mọ́ bòpò lọ ní olóró wẹ́rẹ́ wọ́n mọ̀ ń bá ọ̀rọ̀ yìí bọ̀ bí wọ́n ṣe gẹ̀ẹ́tì all detail gbogbo bó ṣe pa bó ṣe dé gbogbo ẹ̀ pátá bí wọ́n ṣe gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yìí nìyí o. ṣebí wọ́n ló fojú ọ̀. ó wà lábẹ́ ọ̀gá ó sì tún gbẹ́ ọ̀gá ẹ̀ lẹ́sẹ̀ ó wà lábẹ́ ọ̀gá ń bọ̀ ọ̀gá òun lọ̀gá láìkì jù nínú gbogbo àwọn workers tó ń ṣiṣẹ́ nínú company yẹn. mo dúró mo gbéga. àmọ́ síbẹ̀síbẹ̀ ó tún gbẹ́ ọ̀gá ẹ̀ lẹ́sẹ̀ síbẹ̀síbẹ̀ mo dúró. ó tún jẹ ọ̀gá ẹ̀ lẹ́yìn síbẹ̀síbẹ̀ kò tiẹ̀ fẹ́ oríire fúnnú company yẹn tàbí ìlọsíwájú fún un nítorí pé tó bá fẹ́ ìlọsíwájú fún company yẹn ọ̀gá láìkẹ́ á fún ẹ lówó á fún ẹ ní nǹkan tó bá fẹ́ ìtagbára ẹ̀ ká á fún ẹ bọ̀ síbẹ̀ òfin yẹn ṣe ó wá ń wá pé kó o ṣe kúkú jẹ company yẹn run pátápátá òun náà ló tọ́ sí ẹ. mo dúró yìí mo bẹ̀rẹ̀
gbéga mo dúró yìí mo bẹ̀rẹ̀. Mr. Aláwẹ̀ kúkú gbìyànjú o bó ṣe dèrò kíni bó ṣe dèrò ọgbà ẹ̀wọ̀n nìyẹn. Wàláì ohun gbogbo tá a bá máa ṣe tó ṣe yípo máa dàbámọ̀ fún wa ní ìgbẹ̀yìn ẹ jẹ́ ká máa ronú kó tó di wípé kíni kó tó di wípé à ń ṣe wọ́n. Ohun tá a máa ṣe tó ṣe wípé a máa wá kábàámọ̀ a máa wá sọ wípé kí ni nǹkan tó dé tí mo fi ṣe nǹkan báyìí kí ni nǹkan tó dé tí mo fi ṣe nǹkan báyìí àbáronú jinlẹ̀ kó tó di wípé àṣẹ. Ẹ̀yin tèmi mò ń lọ kábọ̀ ẹ jẹ́ kí n lọ sílé agbára bọ̀ ná ẹ jẹ́ kí n lọ sábàlá ìpolówó bọ̀. Bí mo lẹ́gbẹ̀rún àwọn kò tó yan òun e bí mo lẹ́gbẹ̀rún àwọn kò tó fi yín forúkọ rẹ èmi lẹ́ni èèyàn ọjọ́ sí ó mú mi lọ sí bí gíga òkúta sọ́mọ lè kọ sílẹ̀ lódì pàtàkì gúnlé ẹni tá a rò pé kò lè pàgọ́ òòlù kọ́lé alárinrin. àyíyàn ọba mi àyíyàn olóríwá àyíyàn olùgbàlà ìwọ̀n. Àjànàkú kọjá àmórí nǹkan fìdí bá a bá rẹ̀ ní ká sọ páàrẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí umra iléeṣẹ́ Alibarakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umra ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ Kaaba lẹ́ máa dé sí ẹ ó bá wọn àfa àgbààgbà pàdé níbẹ̀ tí wọ́n máa bọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wà wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa Alibarakatu Lillahi wà jákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana Ghana office wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesanya shopping complex Onípànù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan Garage beside Health Center Dogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nàìjíríà nọ́mbà rẹ̀ +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí +234 816 451 6622 lẹ́ẹ̀kan sí +234 816 451 6622 Alibarakatu Lillahi travels and tours ilé-iṣẹ́ tó fini láyà balẹ̀. Gbogbo ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà gbogbo ẹni tó fẹ́ lọ umura ẹni tó fẹ́ lọ umura Alibarakatu Lillahi nẹ́bà Alibarakatu Lillahi nẹ́bà lọ. Ilé-iṣẹ́ Alibarakatu Lillahi Alibarakatu Lillahi jẹ́ ilé-iṣẹ́ tí a ti ń kó àwọn èrò lọ fún iṣẹ́ hajj àti umura ní Saudi Arabia gẹ́gẹ́ bí gbogbo wákè gbogbo mùsùlùmí ṣe mọ̀ wípé very soon now we will be entering into Ramadan and towards the middle of Ramadan inshallah we will be embarking on the lesser hajj which is umura lágbára Ọlọ́run ọba fún ẹni tó bá fẹ́ darapapọ̀ pẹ̀lú wa ní ọdún yìí fún umura àǹfààní ṣíṣí kalẹ̀ sí láti lè wá rẹ́gísítà pẹ̀lú Alibarakatu Lillahi lágbára Ọlọ́run fish accommodation transport siyara oúnjẹ gbogbo àwọn nǹkan yìí ó pé sínú. a fẹ́ ká tún jẹ́ kó jẹ́ nǹkan ìwúrí fún wa wípé fún àwọn tó ti bá wa lọ tẹ́lẹ̀ wọ́n mọ̀ fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá wa lọ hòtẹ́ẹ̀lì tá à ń lò ó jẹ́ hòtẹ́ẹ̀lì tó jẹ́ pé ní Mẹ́kà gbogbo ìgbà tí wọ́n bá ti ń pe irun tàbí tí wọ́n bá ń ṣe anything ní haram a need láti ṣẹ̀ṣẹ̀ sọ pé à ń sáré lọ sínú haram
gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe with convenience a lè ṣe. òpópó mọ́ka mọ́ róró ìròyìn ò tá fojú bá òpópó mọ́ka mọ́ róró ìròyìn ò tá fojú rí ọlọ́run à ń bẹ̀ ẹ́ o ìlàyé ọba ńlá má ṣe mẹ́ka lè wọ ẹnì kankan wà láyé tọ́lọ́run bá ti sáyẹ̀nsì tàdúrà bá gbà. Alibarakatu lila. Iléeṣẹ́ lára hùn lá. Alibarakatu lila. Fúnṣẹ́ àjà tí ó múra o. Alibarakatu lila. Fúnṣẹ́ àjà tí ó múra. Alibarakatu lila. Tó ṣe fọkàntán tó péye. Alibarakatu lila. Tó ṣe fọkàntán gbára lé. Alibarakatu lila. Fẹ́ni fẹ́rẹ̀ Mẹ́kà Mẹ́dínà. Alibarakatu lila. Tó sì tún fẹ́ ṣiṣẹ́ àṣepé. Alibarakatu lila. Àjàbí ó múra. Alibarakatu lila. Ó múra lẹ fẹ́ ṣe àbí àjẹ́. Alibarakatu lila. Àwọn ṣáni kẹba lọ. Alibarakatu lila. Fúnṣẹ́ àṣepé tó péye. Alibarakatu lila. fúnṣẹ́ àṣepé nírọ̀rùn. Alibarakatu lila. Kò sí tàbí ṣùgbọ́n àwọn ni. Alibarakatu lila. Kò sí ẹ̀mẹ́jì àwọn ni. Alibarakatu lila. Mọ̀yẹ́ síbò mìíràn ṣogbó. Alibarakatu lila. Má bọ̀ lọ́dọ̀ wọn tọ̀rọ̀ rẹ̀. Alibarakatu lila. Má bọ̀ lọ́dọ̀ wọn ṣogbó. Alibarakatu lila. Sílé iṣẹ́ tọ́lọ́hun yọ́nú sí. Alibarakatu lila. Sílé iṣẹ́ táyé ń gbọ́ kíkì ẹ̀ o. Alibarakatu lila. Wọ́n ń sọ pé àwọn ni àwọn ni. Alibarakatu lila. Àwọn la fẹ́ àwọn máa ní o. Alibarakatu lila. Muhammadu ò pé méje o. Alibarakatu lila. Àlùbáríkà ó lẹ́lẹ́gbẹ́ o. Alibarakatu lila. Àlùbáríkà tó lẹ́lẹ́gbẹ́ o. Alibarakatu lila. Ìròyìn ò tá fojú bá. Alibarakatu lila. Àwọn tó ti bá wa lọ́nà lè sọ. Alibarakatu lila. Àwọn tó ti bá wa lọ́lọ́ lè ròyìn o. Alibarakatu lila. Eku tó rùn bí àsìn òsì o. Alibarakatu lila. òkú tàbí kan ṣọ̀wọ́n láyé. Alibarakatu lila. Egungun bí eyín ò sí lórí. Alibarakatu lila. Erùpẹ̀ bí iyọ̀ ò sí láyé. Alibarakatu lila. Àlùbáríkà tó lẹ́lẹ́gbẹ́. Alibarakatu lila. Ìròyìn ò tá fojú bá o. Alibarakatu lila. Àwọn tó ti bá wa lọ ló lè sọ. Alibarakatu lila. Àràfà lálọ́bọ̀ ní tiwa. Alibarakatu lila. Ọlọ́run ló gbà fún wa. Alibarakatu lila. Muhammadu pé méjì níwájú Ọlọ́run. Alibarakatu lila yóò pé méjì láyé. Èrè àsálàtù oh yes. Tẹ́ bá fẹ́ ṣe àjì tàbí umura pẹ̀lú fọkànbalẹ̀ ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Alibarakatu lillahi ní kẹ́sùmọ́. Àfọwọ́ wọn gba àyà ìrọ̀rùn ló máa bá dé. No disappointment àfi ń dá yín lójú. Tẹ́ bá fẹ́ ṣe àjì tàbí umura pẹ̀lú fọkànbalẹ̀ ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Alibarakatu lillahi ní kẹ́sùmọ́. Àfọwọ́ wọn sọ̀yà pé ìrọ̀rùn ló máa bá dé. No disappointment àfi ń dá yín lójú. Chai nínú wọn kò márùn o. Nínú wọn kò márùn tó pé sílámù dúró. Ájì ló ṣì karùn-ún sẹ́ fẹ́ni tó lówó lọ́wọ́ tó tún lálàáfíà dáadáa. Ta ló yẹ ká tẹ̀lé? Ta lẹni tó wá yẹ ká tẹ̀lé? Ìyẹn ni mo fẹ́ já sí tí mo fẹ́ ṣe lálàyé. Tí ò lẹ́jàmbá kan nínú tí ò ní dábàámọ̀ fún ẹ. Alibarakatu lillahi àwọn ló pójú owó. Wọ́n tún ṣe gbọ́kànlé tó lè bá lọ ṣàjò yìí. Ohun àríláwí ohun tá ò bá ti rí wàláhì a ò lè sọ. Àwọn tó lọ́lẹ̀ ẹ̀kan tó bá wá lọ́lẹ̀ ẹ̀kan ọdọọdún náà gbèyàn wá o. Tẹ́ bá fẹ́ ṣe àjì tàbí umura pẹ̀lú fọkànbalẹ̀ ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Alibarakatu lillahi ní kẹ́sùmọ́. Àfọwọ́ wọn sọ̀yà pé ìrọ̀rùn ló máa bá dé. No disappointment àfi dá yín lójú. Àtúrọ̀tà ọmọ ẹ̀dá o. Àtúrọ̀tà ọmọ ẹ̀dá
Dangote bọ̀lì kọ́ rárá àṣìlẹ̀ Alibarakatu lillahi àwọn ni wọ́n gbà wájú àwọn ṣaláṣíwájú níbi iṣẹ́ àjì àti ìhùmúra. ẹ bá fẹ́ ṣe àjì alájà ṣẹ̀rífà pẹ̀lú fọkànbalẹ̀. àròyìn obìnrin mo sọ yìí mo dúró. Alibarakatu lillahi ní kẹ́sùmọ́. Lọ́yà pé ìrọ̀rùn ló máa bá dé. appointment tàbí dá yín lójú. òpópó mọ́ka mọ́ róró ìròyìn ò tá fojú bá òpópó mọ́ka mọ́ róró ìròyìn ò tá fojú rí ọlọ́run à ń bẹ̀ ẹ́ o ìlàyé ọba ńlá má ṣe mẹ́kàn lè wọ ẹnì kankan wà láyé tọ́lọ́run bá ti sáyẹ̀nsì. nítorí pé speaker haram ó wà níwájú hotel so tó máa ń pèrò ní haram a lè lọ síwájú hotel ká lọ kírun a ní náà ìṣẹ̀sọ́pà lọ sínú haram lọ kírun in fact the only thing that kan lè sọ pé a fẹ́ lọ ṣe ní haram ojú wípé ká sọ pé a fẹ́ lọ tawaf lọ tó bá ti kọjá yẹn a lè ṣe gbogbo àtàbá fẹ́ ṣe nínú hòtẹ́ẹ̀lì wa torí pé hòtẹ́ẹ̀lì wa wà ní etí haram ni a máa fáwọn èèyàn lóúnjẹ láàárọ̀ fún wọn lóúnjẹ lálẹ́ transport everything gbogbo àwọn tó ti ń bá wa lọ fún múra they can testify to this ipe gbogbo nǹkan tá à ń sọ. a ò pé kẹ́ pé CEO direct láti lè negotiate nǹkan tí ẹ bá fẹ́ anywhere in the world lẹ ti lè pè mí ẹ lè pè mí sórí direct call ẹ lè pè mí sórí WhatsApp 233+23355693392 lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa all over the world ẹ bá pè fún àwọn èèyàn tó máa wà ní ọ̀nà ilẹ̀ òkèèrè náà èmi ní Germany American Canada UK gbogbo bíbà láti máa ń kó àwọn èrò lọ sí umura àti hajj àwọn èèyàn tó bá ń gbọ́hùn mi báyìí tí wọ́n bá dá wa mọ̀ dáadáa yes wọ́n máa confirm pé yes sílẹ̀ fún ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa láti negotiate ẹ̀ ṣe inshallah máa tún ṣe nǹkan kan sí i lágbára Ọlọ́run bẹ́ẹ̀ àǹfààní fún wa kó dẹ̀ lè jẹ́ nǹkan tó jẹ́ kí gbogbo èrò wọn lè dìde láti lè lọ ṣe láti lè lọ fún hajj lágbára Ọlọ́run. Ọlọ́run tó ga ìyanu lorúkọ rẹ kò máa sọ báyé kan tó lè rí di agbára rẹ. Ọlọ́run tó ga Ọlọ́run tó ga Ọlọ́run tó ga lórúkọ rẹ. ìpolówó tẹ gbọ́ tán yìí wá látọ̀dọ̀ àwọn Alibarakatu lillahi. lórúkọ rẹ driving atọ. tó lè rí di agbára rẹ. Ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ kò sọ báyé kan tó lè rí di agbára rẹ. Àkójọ ajé wọ́n máa sọ fún wa wípé ẹyẹ tí ó ṣe bí àdánkọ́ ẹnu ẹ̀ á ṣẹ̀jẹ̀ dandan ni. mo kí wa wípé àkójọ ajé lágbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá ṣẹ̀dáyé a ó ràjẹ́ jẹun. Jẹ́ ká wá lọ sábàlá ọ̀dọ̀ àwọn tó fi ṣẹ́ran wa báyìí. tí wọ́n fa mi mọ́ra tí wọ́n kàn mí lára mo fàyè mi fún ọ olùgbàlà mi aláàánú mi ọ̀ ìṣiṣẹ́ mi ò bàbá. olùtùnú mi aláàánú mi olùtùnú mi aláàánú mi túbọ̀ fà mí mọ́ra túbọ̀ kàn mí lára túbọ̀ fà mí mọ́ra ó túbọ̀ kàn mí lára ẹ́mbásì fàyè mi fún ọ olùgbàlà mi aláàánú mi tọ́ ìṣiṣẹ́ mi ò bàbá tẹ́gbẹ́ mi bá lówó lórúkọ Jésù máa bá wọn kí rí bá ti ṣe kí rọ́nà gbẹ̀gbẹ̀ mi ò ní ṣe rẹ̀ tẹ́gbẹ́ mi bá kọ́lé àkọlé ọláyọ̀ fún mi. ohun rere wá ohun rere tẹ́gbẹ́ mi ṣe má jẹ́ kó nira o ó nira o fún mi má jẹ́ kó nira o. KK collection wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ ra àbáyá lóríṣiríṣi gómìnà mo. ẹ má ṣe kí ni ẹ má wulẹ̀ sáré sọ́tún ẹ má wulẹ̀ sáré sósì o ẹ má bọ̀ wá sí iléeṣẹ́ KK collection Accra ń bíbá yìí ni wọ́n wà Alàjò náà ni wọ́n fìdí kalẹ̀ sí. olùtùnú mi aláàánú mi. káàkiri jákèjádò àgbáyé ni wọ́n distribute ẹ̀ bẹ́ẹ̀ ni kò í ṣe wípé bóyá mo wà ní Nàìjíríà mi ìmọ̀ ní rọ́jà mi rárá kò rí bẹ́ẹ̀ o. olùgbàlà. bóyá ẹ fẹ́ràn sọ tọkùnrin ẹ fẹ́ràn tóbìnrin ní gbogbo ẹ̀ pátá òun náà ni wọ́n ń ṣe. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá wọn sọ̀rọ̀ náà ni +233-5952-82533 +233-5952-82533.
kàn sí iléeṣẹ́ kéèké collection lágbára lọ́wọ́ ọlọ́run wọn máa jẹ yín àbáyá lóríṣiríṣi gbogbo ẹ̀ náà ṣe kí ni gbogbo ẹ̀ náà rán. ìyá ìbejì aláṣọ nílùú Accra wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ ra kente àbí tẹ́ ẹ bá fẹ́ ra òfin Nàìjíríà àbí léèsì Nàìjíríà lẹ bá fẹ́ rà oríṣiríṣi aṣọ yòówù tẹ́ ẹ bá fẹ́ rà wọ́n dẹ̀ tún ta fìlà náà fìlà ọkùnrin bẹ́ẹ̀ náà tún ta àbáyá lóríṣiríṣi àwọn àǹkárá lóríṣiríṣi gbogbo ẹ̀ pátá òun náà ni wọ́n ń tà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi kọ́ńtàtì àwọn náà ni +233 2460 20870. +233 2460 20870. ẹ kàn sí ìyá ìbejì aláṣọ nílùú Accra ẹ bá wọn dòwò pọ̀ kẹ́ ẹ lè bàjẹ́ gbádùn wọn. ṣàánú mi ọlọ́run mi jẹ́ kí n rí àánú gbà ó lọ́dọ̀ rẹ olúwa. àánú rẹ ni mo fẹ́ olúwa àwíjàre. bákan náà ni ìyá láǹkárá ọjà náà ni wọ́n wà ọjà krambe yẹn náà ni wọ́n wà àǹkárá oríṣiríṣi tẹ́ ẹ bá fẹ́ ra àwọn eléyìí ń ta bọ́ńdù ó wà nílẹ̀ bìbà fún wọn ni àwọn eléyìí ò ṣe mọ̀gòmọ́gó fọ́jà o gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n á ṣe kí ni wọ́n á ṣe bẹ́ẹ̀ yín sẹ́ǹdì ọjà yín bẹ́ẹ̀ owó wọn ò ga ni lára jù rárá. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pa wọn náà +233 225 78 02838 +233 25 78 02838. ẹ kàn sí ìyá ìbejì aláṣọ kẹ́ ẹ lè jẹ gbádùn wọn. àánú gbé mi dìde o kí n ga jù báyé ṣe. bákan náà mo kí wa wípé a kú àyájọ́ màmá àyájọ́ àwọn òbí rere tẹ́tà ṣe lánàá lágbára lọ́wọ́ ọlọ́run ọba àwọn òbí wa wọ́n á pẹ́ láyé fún wa o wọn ò ní fi àìsàn wọn ò ní fi jẹ wọn ọmọ lágbára lọ́wọ́ ọlọ́run ọba. gbogbo abiyamọ àgbáyé pátá ló máa jẹ wọn mọ́ nítorí wípé ọwọ́ tó bá ṣẹ́ ẹ̀gúsí báyìí náà ló máa ń jẹ ọbẹ̀. àánú ló yan Dáfídì lọ́ba àánú ló sọ Ẹ́sítérì dáyàbá àánú rẹ̀ gbé mi ga o. ní bínú ni wípé kí ló dé tó ṣe wípé polówó wa pọ̀ jù lónìí ẹ mọ̀ wípé àwọn kan wà tó ṣe wípé wọ́n ṣagbátẹrù fètò ó yẹ ká ṣe kíni ó yẹ ká polówó ọjà wọn ẹ̀yin tèmi mò ń bọ̀ ẹ jẹ́ ń lọ sí ilé agbára kábọ̀ náà. àjànàkú kọjá àmọ́ orí nǹkan fìdí bá a bá rẹ ni ká sọ pa àárẹ̀ ni gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ lọ sí hajj tàbí umrah iléeṣẹ́ Al-Barakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umrah ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ Kaaba lẹ́ máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá. àhàhàhà ìgbà ọ̀tún ti dé ní ilẹ̀ adúláwọ̀ ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV radio ní ìlú Ghana Bunshek ní aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n máa ń kó wá oces náà la máa tà fún yín láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa àdì yín sórí gúrùpù nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání ẹ tara ṣàṣà máa bọ̀ wá sílé iṣẹ́ Kaya TV Kaya radio tí wọ́n wà ní Alajo Accra Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pọ̀ Bunshek ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbí kẹ́ ẹ pè Kaya TV studio line sorry +2335 0193 2736 +2335 0193 2736 àbí kẹ́ ẹ pàfà Ṣàfihàn sorry +2335 9602 1513 +2335 9602 1513 Ajia Kaya +2335 9528 2533
+2335 952825 adúláwọ̀ ohun tẹ́ ń wá ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára túntà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV radio ní ìlú Ghana Bone Sheikh ní aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n máa ń kó wá oces náà la máa tà fún yín láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa àdì yín sórí gúrùpù nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí ó máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú òkú títọ́ náà ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání ẹ tara ṣàṣà máa bọ̀ wá sílé iṣẹ́ Kaya TV Kaya radio tí wọ́n wà ní Alhaji Accra Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. ṣètìrì àwọn ìpolówó wà lóríṣiríṣi àbáyálẹ̀ fẹ́ rà ní eléyìí láti ìlú Egypt náà ti máa ń kó wá bóyá o fẹ́ darapọ̀ ìwọ náà fẹ́ máa tún tà mọ́ wulẹ̀ lọ sí Dubai mọ́ owó tó o fẹ́ fi gun plane lọ sí Dubai yẹn fi kówó ọjà kó wá ṣe kíni kó wá kàn sí iléeṣẹ́ kó wá kàn sí iléeṣẹ́ Kaya radio ká hàdẹ́ sí mọ́ WhatsApp kó wá select àwọn ọjà tó o bá fẹ́ rà wọ́n máa sẹ́ndì àwọn ọjà oríṣiríṣi wọ́n máa sẹ́ndì ẹ̀ sórí page tó o bá wá sẹ́ndì ẹ̀ kankọ́ àwa ṣe kí ni wà wá mú ọjà tó o bá fẹ́ rà bóyá àbáyá àtọkùnrin ni bóyá àbáyá àtobìnrin ni o oríṣiríṣi gèlè lóríṣiríṣi wà wá ṣe kí ni wà wá select àwọn ọjà tó bá fẹ́ rà bóyá báàgì ni o bóyá bàtà ni o wà select àwọn ọjà tó bá fẹ́ rà lágbára lọ́wọ́ Ọlọ́run ọba àwọn abẹ́ gbé wá sí kí ni sí Ghana bíbà yìí a máa send ẹ̀ sí ẹ all over the country pátá òun náà là ń distribute ẹ̀ sí. nítorí wípé ohun tó ń wá lọ Sókótó ó ń bẹ lápò Sókótó ẹ̀ kò ní ìdí wípé kò ṣẹ̀ṣẹ̀ tó waste owó kò ṣẹ̀ṣẹ̀ tó ń lọ sí Dubai mọ́ wọn abẹ́ gbé wá direct láti Egypt West Africa bíbà yìí. gbogbo àwọn tí wọ́n ti wà lórí péjì ni wọ́n ń jẹ àwọn àǹfààní yìí afọ àkókò yìí pé ìwọ náà wípé ìwọ náà máa bọ̀ kó wá ṣe kíni kó wá jẹ àǹfààní. bàbá fàdúrà pọ̀ mí lé ọmọ fàdúrà pọ̀ mí lé ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara ṣe mí lógo. bàbá fàdúrà pọ̀ mí lé ọmọ fàdúrà pọ̀ mí lé ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara kó wá ṣe mí lógo. bàbá fàdúrà pọ̀ mí lé ọmọ fàdúrà pọ̀ mí lé ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara kó wá ṣe mí lógo. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká fi ìtàn bàbá olówó ẹ jẹ́ ká fi ṣe kíni ẹ jẹ́ ká fi ṣe ẹ̀kọ́ ìtàn bàbá tí mo sọ yìí bọ́lọ́run ṣe kẹ́ tó gba àwọn èèyàn lóríṣiríṣi sínú kọ́ńpìnì ẹ̀ ìyẹn ò mọ̀ sọ wípé kán mọ̀ jẹ́ lẹ́sẹ̀ o àwọn nípa òótọ́ inú tó ń lò àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe bí pẹ̀lú ẹ̀ ó tú. ẹsẹ̀ rìn kiri sóore. ó ní pé máa mọrú ẹ̀dá tó ṣe wípé o fẹ́ bá dòwò pọ̀ níwájú máa mọrú ẹ̀dá tó ṣe wípé o máa finú tọ́tán. jẹ́kánú mi sí. wọ́n ń bá ẹ jẹ wọ́n ń bá ẹ mu òun ṣe dáadáa sí wọn kò sọ wípé kán má ṣe bí sí ẹ nítorí wípé òun tán fẹ́ ṣe ń kọ́ inú wọn ló máa wà. akiri sóore lọ́lọ́run lọ́sọ̀rẹ́ kiri lọ́lọ́run lẹ́sẹ̀ rìn kiri sóore. ohun gbogbo tẹ̀dá bá ṣe láyé akúkú ká ó kàn lè ṣe bákan náà ni nítorí wípé bákan náà tó máa ṣe ni wípé ọjọ́ ó lè pẹ́ díẹ̀ kó tó di wípé ilẹ̀ amósíkà amẹ́ni tó ń ṣe bí àmọ́ bó pẹ́ bóyá ààlà ni ó fojú kíni ni ó fokọ̀ ọ̀lẹ́ hàn a bá sọ yìí pé wò ó ààlà rẹ lélẹ́yìí o níbi tó gbìndé náà lélẹ́ ààlà ni ó fokọ̀ ọ̀lẹ́ hàn bó pẹ́ bóyá àwọn rìn ọmọ aṣẹ́girajẹ ìwòrìwọ́ ọmọ àlàpọ́là sọ̀rọ̀ ajé fi lé mi ṣe bùgbé fi ọ̀dẹ̀dẹ̀ mi ṣe bí ajé tẹ̀dó sí o jẹ́ ní ẹ lọ́wọ́ mọ́ jẹ́ ní ẹ lọ́rùn jẹ́ kí n ní ẹ mú ṣohun rere bíi tàwọn ẹlẹ́gbẹ́ mi ọlọ́run. ọ̀dọ̀ rẹ ni dákúnwá báyé mi ṣe yanu lójú ọjọ́ o.
ipò kìkì ògo rẹ. Bàbá Jèhófà ọba tí mo gbójúlé. Iléeṣẹ́ Káyà rédíò ni ẹ ti ń gbọ́ mi báyìí Alájọ Kaneshi trotro station last bus stop Accra ibẹ̀ la tẹ̀dó sí ibẹ̀ lẹ ti ń gbọ́ mi tá a ti ń rọ̀ bí òjò tí a ti dàbí ọ̀wẹ̀ látàárọ̀. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó fún wa ní tòní ṣe. A fi ògo fún orúkọ rẹ̀ nítorí tó ṣe nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé. Èso gbọ́n wa kẹ́sọ̀ yé wa o àánú la rí gbà. Bóyá ẹ fẹ́ ká bá yín ṣe kí ni ẹ fẹ́ ká bá yín polówó ọjà yín ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè wá ó náà ni +23326087860. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè lé Káyà Radio TV ó náà ni +23326087860. Ẹ kàn sí iléeṣẹ́ Káyà Radio TV kẹ́ lè bá jẹ gbádùn wa. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí àjọ ṣètò lónìí pátápátá látòrí alájí ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ibi tí o lè ti ṣe kí ni o lè ti ń jàre olóhùn á níbi tí wọn náà gbé sí ìrìnjò wa dáa kọ́pì. Madam Stella Olúwabùnmi ọmọfẹ́ òye bí ojúmọ́ ti mọ́ wá sáyé màmá mi nìyẹn ó pọ̀ jù yẹ́yẹ́. mo ṣe ṣayẹyẹ tẹ́gbọ̀npẹ́ nídọ̀pẹ́. Olúwa tóbi lọ́ba fábakúpẹ́ ajé àmàkúkà mi kọ́ bèbí wa ń kọ́ ń bẹ̀. sọmọrú ẹ̀. A kú ọ̀rọ̀ ajé. ẹ̀wù ọgbà mi. Kó sáìbà ọmọ Ghana tó ń mọ òye kí ló ń ṣẹlẹ̀. Àyíkò. Wájú ni ló wà, ẹ̀yìn ni ló wà, ọ̀tún ni ló wà. Igwe bakúpẹ́. Mo kì í jọ mo trowé salute. Bákan náà mo yàbàrá mo kí ajá mi. Mosirat ọmọ Ẹ̀gbá mọ́ ló sàbí agbègbè àkàlà. Ó pọ̀ yẹ́yẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Ghana pátá àti ní diaspora káàkiri orílẹ̀‐èdè àgbáyé ní Nàìjíríà mo kí yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Káyà Radio TV mo kí yín. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dá ọba ṣẹ̀dá ayé. Bàbá mi afẹ́fẹ́ ọmọ májẹ̀mú mo kí yín. A kú ètò ní o. A kú ọjọ́ ajé àfilé wa ṣe bùgbé láṣẹ Elédùmarè ọba. Gbogbo ẹ̀yin ọmọ Èkó nífi láparapọ̀ ńkọ́ mo kí yín ẹ kú ọjọ́ ajé o. Ó nífi tìlú Èkó nífi ńkọ́ kábíyèsí bàbá mo kọ́ba láàfin. Mo forí balẹ̀ forí adé. Mo yíká ọ̀tún bẹ́ẹ̀ mo yíká òsì àrọ́bà fi lọ bá pa. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ mọ̀ wípé orúkọ mi ò yí padà o. Orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akinloye kò yí ẹ̀ sọ́. Ọmọ àsọtúnṣòsì mọ́ bàbí kan jẹ́. Ọlọ́run ṣe là. Kò ṣe mú kò ṣe pa kò ṣe ṣe níbi. Lágbára lọ́wọ́ Elédùmarè ọba ó tún di ọjọ́ mẹ́jọ níwọ̀n ìgbà tẹ́ máa gbọ́ mi lórí ètò ọjọ́ ajé. Àmọ́ kí n tó lọ ọya ẹ jẹ́ ká máa fi kíni ẹ jẹ́ ká máa fi léyìí ṣe lọ́nà. Taking me from grass to grace. I never knew you will answer me this way. I never knew you will honor me this way. Thank you for everything you have done for me. Your majesty. All over the world. I was nobody, but now I'm somebody. I was liability, now celebrity. Kí ló wáyé ká ṣe? Ẹgbọ́n kí ni iṣẹ́ wa?
ẹlẹ́yọ̀ ẹ̀yọ̀ lórí wa. ẹ wá wéré wa kẹsì tún kì í ṣe orí pípé. kọ́míkọ́mí lórí ń kọ sí wa. ẹni mo rú ẹ kó súnmọ́ bí kájọ mú kúlùmù kẹ̀kẹ́ àwa la nílò àwa la lẹ́bí àwa la níjọ àtòrin. ṣèyí dé ẹlẹ́yọ̀ ẹ̀yọ̀ lórí wa. ẹ wá wéré wa kẹsì tún kì í ṣe orí pípé. agbẹ́rẹ́dẹ́ olóyin mọ́mọ́ olúwa ló fi yẹn rán wa. ẹ wá wéré wa kẹsì tún kì í ṣe orí pípé. bó ṣe ń dún bó ṣe ń lọ àwakọ̀ Elédùmarè ni. ẹ wá wéré wa kẹsì tún kì í ṣe orí pípé. bí mo ṣe jù lógo mi ẹ̀yin tèmi ṣe ń gbádùn mi. ẹ wá wéré wa kẹsì tún kì í ṣe orí pípé. wàá jójojo. wàá jójojo. wàá jíjó ọpẹ́ o. tí bàbá ẹ̀ lálejò máa jó. wàá jójojo. wàá jójojojo. jójojojo. bóyá. tí bàbá mi lálejò máa jó. ṣé Michael don come o. music don dey flow. ṣé Michael don come e. music don dey flow. tó bá ṣe mí ni wọ ni. àbíjọ bẹbí kòtò. tó bá ṣe mí ni wọ gangan. àbíjọ bẹbí kòtò. kò sáyè fún dull moment. no time to share time o. ẹyọ Ṣèyí Michael ti dé. my time has come let me worry jẹ. ọlọ́run ti mú gbà rere dé. ayé àtọ̀run yóò bá wa yọ. ó yá náà. Rejoice, everyone rejoice, rejoice, rejoice. My time has come, everyone rejoice. Rejoice, rejoice, rejoice. Everyone rejoice, rejoice, rejoice. My time has come, everyone rejoice. ọpẹ́lọpẹ́ rẹ. Ọlọ́run ọpẹ́lọpẹ́ rẹ. Ọlọ́run kí ni ìbá ti wí kí ni ìbá ti ṣe kí ni ìbá rò nígbà tí ọ̀tá gbógun dé. ọpẹ́ ní f'Olúwa, bàbá wa olóore àṣekà kábíyèsí kábíyèsí lẹ̀. ọpẹ́ kò jí ọba, wà wá lọ́wọ́ ọ̀tá nígbà tí ọ̀tá gbógun dé. mo ṣe mo rí àánú gbà. mo ṣe mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Mo ṣe mo rí àánú gbà, mo ṣe mo rí àánú gbà, torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. ìwọ nìkan ni mo ní ọlọ́run ẹlẹ́dàá mi. ìwọ nìkan ni mo ní alágbára láyé àtọ̀run mi ò máa ní ẹlòmíràn lẹ́yìn rẹ ọba mímọ́. bàbá ni mo ṣe ń ké pè ọ́ àní ni mo ṣe ń ké pè ọ́ ó ṣe mo dúpẹ́ tó ń gbọ́ àdúrà mi gangan. Jehovah Jireh ebu God ọba ní báni tí ń bá ní gbẹrù ẹni ni. ó ṣe mo rí àánú gbà o torí kì í
í ṣe gbogbo ènìyàn lórí àánú